Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ètò Kò sí Mìmí fẹ́ dé. Kò sí Mìmí lètò ètò ní Kò sí Mìmí láti ọwọ́ ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Olúwabùkọ́lá tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere. Olúwabùkọ́lá Àyàkó, ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere. Kò sí Mìmí lètò ètò ní Kò sí Mìmí. Lénìí, ohun tí mo máa mú wá, ó jẹ́ ohun tí gbogbo ènìyàn náà ló ti gbọ́ rí. Ṣùgbọ́n ó kàn lè jẹ́ wípé a gbọ́ ní ìjìnlẹ̀ bó ti yẹ kó rí àbí bó ti yẹ kó lọ. Wọ́n máa ń pe ọjọ́ kan ní ọjọ́ 14 oṣù kejì. Ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ fún ọjọ́ àwọn olólùfẹ́ ni wọ́n máa ń sábà pè é. Ọjọ́ ìfẹ́. Ohun tí mo wá mú wá lénìí ni wípé nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́, kí ni ìfẹ́ gan? Ọ̀nà mélòó ni ìfẹ́ pín sí? Ní ìwọ̀nba eléyìí tí mo mú wá lénìí, ẹ ṣáà kan bá mi tẹ́tí léko, ẹ máa bá mi gbọ́. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́, ìfẹ́ túmọ̀ sí oríṣiríṣi. Ìtumọ̀ eléyìí tí mo mú wá lénìí èdè Gíríìkì ni màá fi sọ. Màá kàn dẹ̀ máa ṣàlàyé ẹ̀ ní èdè Yorùbá ni. Màá mú oríṣi ìfẹ́ 5 sí 6 wá lénìí. Màá sì ṣàlàyé ẹ̀. Ìfẹ́ àkọ́kọ́ wọ́n pè ní Eros. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ tí àwọn Gíríìkì pè ní Eros, kí ni ìtumọ̀ rẹ̀? Ìfẹ́ ìfarayíra, pàápàá jùlọ láàárín olólùfẹ́ méjì. Mo rí ọ, o rí mi, tí wọ́n bá ríra wọn. Ọ̀rẹ́ mi, olólùfẹ́ mi, àyò mi. Ibi tí wọ́n ti ríra wọn yẹn náà ni wọ́n ti ń sọ yẹn o. Ṣùgbọ́n tójú bá pa fírí, oníkálukú á tún bọ́ sáyé rẹ̀, ìyẹn ti parí síbẹ̀ nìyẹn. Eros love kì í ṣe ìfẹ́ tó lọ títí. Bóyá ká sọ wípé ìfẹ́ àfojúrí, ìfẹ́ yẹn ò lọ títí. Mo ti rí boyfriend and girlfriend mi. Nígbà tí wọ́n bá ríra, ìfẹ́ yẹn máa wà ńbẹ̀. Wọ́n á fara yíra, wọ́n á dì mọ́ra wọn, wọ́n á ṣe eléyìí tó bá wù wọ́n. Ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ tí ó múnádóko. Ìfẹ́ yakíyakí nígbà tí wọ́n ríra wọn yẹn náà ni o. Ibi tí wọ́n ti ríra wọn yẹn náà ni ìfẹ́ parí sí o. Irú ìfẹ́ yẹn kì í ṣe irú ìfẹ́ tó dára tó. Ìfẹ́ kejì tí màá tún sọ nípa rẹ̀, fílà. Ìfẹ́ eléyìí ó túmọ̀ sí wípé tí àwọn ènìyàn tí wọ́n bá ń bára wọn dọ̀rẹ́, wọ́n á máa tura wọn nínú. Bóyá wọ́n tura wọn nínú, wọ́n ń bọ̀wọ̀ fúnra wọn. Kò ń ṣe ìfẹ́ tó jiná dénú náà lọ títí. Ṣùgbọ́n tí wọ́n bá ti ríra wọn, ọ̀rẹ́ mi ni o, olólùfẹ́ mi ni o. Èyí kò jinlẹ̀ tó. Ó máa ń sábà wà láàárín àwọn ọ̀rẹ́ nígbà míì. Wọ́n lè ṣe olódodo síra wọn. Wọ́n á dì mọ́ra wọn. Ṣùgbọ́n kò jinlẹ̀ tó. Ibi tí wọ́n ṣe ìyẹn dé náà ló parí sí. Mo ti rí ẹ, ọ̀rẹ́ mi ni. Báyìí. Tó bá tún ti yẹsẹ̀ kúrò ńbẹ̀ yẹn, ọ̀tọ̀ tún ni nǹkan míì. Kò jinlẹ̀ tó. Kì í ṣe ìfẹ́ tó jinlẹ̀ tó ní ìfẹ́ tí à ń pè ní filial love àti Eros àti fílà. Àwọn méjèèjì wọ́n ò jinlẹ̀ tó. Bóyá ṣé ká sọ pé ìfẹ́ ojú ni. Pé ìgbà tí wọ́n bá ti ríra wọn yẹn náà ni wọ́n máa fìfẹ́ hàn fúnra wọn. Ṣùgbọ́n tó bójú bá tún ti pa fírí, ó ti parí nìyẹn. Ìfẹ́ ìkẹta, ìfẹ́ yẹn náà ń pè ní Storge. Ìfẹ́ Storge yìí ó jẹ́ ìfẹ́ tí ìfẹ́ yẹn náà kò ń ṣe pé bẹ́ẹ̀ ló jinlẹ̀ lọ títí o. Bí ìfẹ́ ìyá sí ọmọ, fún àpẹẹrẹ ìyá sí ọmọ. Ṣé ẹ mọ̀ wípé tí ìyá bá wà níbì kan, tí ọmọ ẹ̀ bá ń ké, ẹ bá ń gbọ́ ọmọ mi o, ọmọ mi ni ẹ bá ń gbé o, á tọ́jú ẹ̀. Ṣùgbọ́n Yorùbá kan náà ló bọ̀ pé, tó sọ pé tí iná bá jó ni tó bá jó ọmọ ẹni, tara ẹni là ń kọ́kọ́ dù. Ìdí nìyí tí mo fi sọ pé ìfẹ́ eléyìí náà kò jinlẹ̀ tó. Ṣùgbọ́n torí wípé ìfẹ́ ìdílé, bàbá á sọ wípé òun ni bàbá ilé, á fowó sílẹ̀, àwọn ọmọ mi, aya mi. Ṣùgbọ́n bàbá kan náà o,
tó bá ní ká sọ wípé ó ní 1,50,000 ó lè fi 20,000 sílẹ̀ nílé kí òun gan wá lọ síbi tó ti máa ṣe fàájì kó ná 30,000 ńbẹ̀. Irú ìfẹ́ wo wá nìyẹn? Ìfẹ́ yẹn náà ò jinlẹ̀ tó. Ìfẹ́ tó jẹ́ pé ìyá a máa rò wípé lóòótọ́ ìyá fẹ́ràn ọmọ rẹ̀ dáradára pé tí ọmọ yẹn bá ṣe ìgbọ̀nsẹ̀ ìyá yẹn á tètè gbé, á lọ fọra fún, á lọ fọ kíní fún, á ṣètọ́jú ẹ̀. Ṣùgbọ́n ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé tí ọmọ yẹn bá ṣe àṣejù ńgbà míì, ṣé ẹ ti rí ọmọ míì tá a máa ké, ìyá ni ẹ fi í lẹ̀, mi ò lè jẹ́ kó pa mí, mi ò lè jẹ́ kó pa mí, mo ti ń dá sí látẹ̀ní, mi ò lè jẹ́ kó pa mí. Ṣé ẹ ti rí wípé ìfẹ́ yẹn náà kì í ṣe pé bẹ́ẹ̀ náà ló jinlẹ̀ tó, ṣùgbọ́n nítorí àwọn nǹkan tó ṣòro ọmọ pé ìyá mi leléyìí, bàbá mi leléyìí, àá ti gbọ́, àá ti rí, èmi ló bí ọmọ yìí. Irú ìfẹ́ stọ́ọ̀jì yìí kò ń ṣe ìfẹ́ tó jinlẹ̀ tó. A tún ní ìfẹ́ mìíràn tí à ń pè ní ludus. Ìfẹ́ eléyìí ìfẹ́ ṣeréṣeré ni, ìfẹ́ ẹ̀tàn, ìfẹ́ ẹ̀tàn leléyìí, ìfẹ́ ṣeréṣeré ni. Fún àpẹẹrẹ, nígbà táwa wà ní kékeré, tá a wà nílé ìwé, àwọn ọkùnrin tí wọ́n bá fẹ́, a máa ń pè ní tí wọ́n bá fẹ́ bá obìnrin sọ̀rọ̀, tí wọ́n fẹ́ kọnu ìfẹ́ sí, wọ́n á ní hello ladies. Yìí bá jẹ́ wípé ìfẹ́ ó máa ń sọ ní di ọ̀daràn, èmi ò bìkítà láti jẹ́ ọ̀daràn nítorí tìrẹ o. Tí ó bá jẹ́ wípé ìfẹ́ ó máa ń sọ ní di ṣẹ́mọ̀ irú àwọn ìfẹ́ báyẹn, you are the only cockroach in my cupboard, you are the only sugar in my tea, sugar coated mouth, ẹnu dídùn, ẹ̀tàn la bá ń bẹ̀. Ó sì wà láyé òní náà. Bàbá mi ló ní National Theatre, bàbá mi ló ní National Stadium, bàbá mi ló ní igbá, bàbá mi ló ní àwo. Irọ́ ni àwọn ìfẹ́ ẹ̀tàn nìyẹn. Kúdùs ìfẹ́ ẹnu, wọ́n máa sọ oríṣiríṣi kìnìkan alákàdá àwọn alákàdá, àwọn ẹlẹ́sà, ọlọ́rọ̀ lóríṣiríṣi. Ẹ jẹ́ á kíyèsára, kí á kìlọ̀ fún àwọn ọmọ wa, kí á fà wọ́n létí kí ẹnikẹ́ni kó má fi ludus love kó má fi mú wọn lọ o. Ìfẹ́ ẹnu ló parí sí, kò sí nǹkan kan. Ìfẹ́ ẹnu ló parí sí, kò sí nǹkan kan. Ìfẹ́ kan tí màá tún gbé yẹ̀wò ni pragna. Ìfẹ́ sí ènìyàn leléyìí. Lẹ́yìn ọ̀pọ̀ ìgbà àbí ọ̀pọ̀ ọdún, ẹ jẹ́ kí n fi ṣàpẹẹrẹ. Nígbà tí ọkùnrin kan tí ó fẹ́ ìyàwó tí kò tíì ní ohunkóhun, ìyàwó yẹn tó bá ti dúró tì í ní ìgbà ìṣòro, tí owó bá dé, kì í sì ṣe gbogbo ènìyàn náà ni ó máa ń mọ̀ o. Tó owó bá wá dé, ọkùnrin yẹn á sọ pé kò sí nǹkan tó jọ́, èmi ò lè fẹ́ ìyàwó méjì. Ìyàwó mi tó dúró tì mí ní ìgbà ìṣòro, òun náà ni màá dúró, òun nìkan ni màá fẹ́. Kì í ṣe àwọn bàbá oníkòkó tó bá ti jẹ́ wípé tí kòkó bá ti so, tówó dé, ìgbà yẹn náà máa lọ fẹ́ ìyàwó tuntun. Irú ìfẹ́ ilé yìí, pregnant love, kò ní, máa rántí pé ẹni tó bá mi jìyà ńgbà báyìí, lọ́dún báyìí, nígbà tí mò ń la ìṣòro kọjá, nígbà tí mò ń la kíní kọjá, òun ló bá mi jìyà, ìyìn lè fi sílẹ̀. Ìfẹ́ yẹn náà ó ní nǹkan tó sorọ̀ mọ́, kò fẹ́ẹ̀ jẹ́ ìfẹ́ tó ṣe kíní náà lọ títí, ṣùgbọ́n ó kàn tún sẹ́ díẹ̀ ju tàwọn ti eléyìí tí mo kọ́kọ́ dárúkọ lọ ni. Ìfẹ́ eléyìí tó wá jẹ́ pabambarì ẹ̀ ni wọ́n ń pè ní agape. Ìfẹ́ agape jẹ́ ìfẹ́ tó jẹ́ wípé ó dára o, kò dára o, ó wúlò o, kò wúlò o, ó ṣe dáadáa sí mi o, kò ṣe dáadáa sí mi o, ó nífẹ̀ẹ́ mi o, kò nífẹ̀ẹ́ mi o, èmi ṣáà fẹ́ ní gbogbo ọ̀nà. Irú ìfẹ́ yìí ni Ọlọ́run fi hàn fún wa. Ẹ wo oòrùn tó ràn yìí, ó ràn sórí ẹni ibi, ó ràn sórí ìkà, ó ràn sórí ayákìlà, ó ràn sórí ayásásí, ó ràn sórí gbogbo ayé. Ọlọ́run ò sọ pé torí ẹlẹ́ṣẹ̀ leléyìí má jẹ́ kó oòrùn kó ràn sí. Kódà ó tún rán ọmọ rẹ̀ wá sáyé láti wá kú fún wa. Gbogbo àwọn tá à ń fẹnu sọ̀rọ̀ wọn, tá a sọ pé Boko Haram eléyìí ti ẹ̀ṣẹ̀ ẹ ti pọ̀ jù, kò tí àwa kọ́ lọ́lọ́run. Ọlọ́run ti kú fún ẹ̀ṣẹ̀ gbogbo aráyé. Ó kàn fẹ́ kí gbogbo wọn wá sí ìrònúpìwàdà ni. A ti san ìdíyelé yẹn sílẹ̀. Kìkì kankan wá ni. Fún àpẹẹrẹ, Táyé Kàyìndé kan wà. Táyé ó jẹ́ onígbàgbọ́ tó múnádóko. Kàyìndé kì í ṣe onígbàgbọ́ oníjàgídíjàgan ni o. Oníjàgídíjàgan gidi ni, tó jẹ́ wípé ó máa ń jà káàkiri ni.
ó máa fọ́gò, ó máa lọ jà, ó máa jà tó jẹ́ gbogbo ìgbà náà máa ń mu tán máa ń tì í mọ́lé. Kẹ́hìndé oníjàgídíjàgan. Ṣùgbọ́n Táyé yìí gbogbo ìgbà ló máa ń sọ pé Ọlọ́run ò sì bá mi gba Kẹ́hìndé, bá mi ra ọkọ̀ Kẹ́hìndé padà, bá mi ra ọkọ̀ Kẹ́hìndé padà. Ní ọjọ́ yìí ni Kẹ́hìndé wá lọ jà. Ibi tó ti lọ jà ni ó bá fọ́ ìgò, ní ó bá gún èèyàn gò. Ẹni tí wọ́n gún gò yẹn, òun náà wà ńbẹ̀ ńgbà yẹn, lóòótọ́ ló wà lára àwọn tí wọ́n jọ jà. Ẹni tí wọ́n gún gò yẹn wá ṣaláìsí. Ẹ mọ̀ pé ibi tí wọ́n ti jà gbogbo ẹ̀jẹ̀ lára aṣọ ẹ̀, ó bá sá padà lọ sílé, ó sá lọlé. Bó ṣe délé báyìí ló bá ṣílẹ̀kùn, ló bá sá wọlé, ló bá já wọlé. Ní Táyé bá ní Kẹ́hìndé, ó tún ti lọ fa wàhálà, ó tún ti lọ jà lénìí. Ó ní jọ̀ọ́ bò àṣírí mi, àwọn ọlọ́pàá ń lé mi bọ̀, bò àṣírí mi, àwọn ọlọ́pàá ń lé mi bọ̀. Táyé bá mú aṣọ tí Kẹ́hìndé wọ̀, ó bá mú aṣọ yẹn, ó wọ̀ sọ́rùn ara ẹ̀. Ó bá mú Kẹ́hìndé, ó ti sábẹ́ bẹ́ẹ̀dì, ó ti síbẹ̀. Nígbà tí ọlọ́pàá wá dé tó ṣílẹ̀kùn, wọ́n wá ní ẹni tó sá wọlé yìí là ń béèrè. Ni Táyé bá jáde sí wọn, ó sì ti tọ́jú Kẹ́hìndé sí abẹ́ ibùsùn. Táyé bá jáde sí wọn pé èmi ni mo sá wọlé. Wọ́n ṣe arrest Táyé nìyẹn. Wọ́n bá mú lọ sí police station. Wọ́n bá dájọ́ ikú fún Táyé pé torí ó pànìyàn, a máa pa ni. Kò sì ṣe Táyé ló pànìyàn, Kẹ́hìndé ló pànìyàn. Ṣùgbọ́n nítorí pé Táyé ìfẹ́ tó ní sí Kẹ́hìndé, ó ní láti fi ẹ̀mí ẹ̀ lélẹ̀. Ó sì sọ fún Kẹ́hìndé pé Kẹ́hìndé ikú rẹ ni mò ń kú lọ yìí o ò gbọ́dọ̀ fi ilé ayé yìí sílẹ̀ láì ṣe pé o yí padà, o yí ìwà rẹ padà. Ìfẹ́ tá à ń pè ní agape love nìyẹn. Ẹni tí ó lè fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ fún ẹlòmíràn, irú nígbà COVID, àwọn Ebola COVID, àwọn dókítà kan wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ nítorí pé kí àìsàn COVID yìí kó má bàa tàn káàkiri ilẹ̀, wọ́n fi ẹ̀mí wọn dí. Ìyẹn gangan ni à ń pè ní agape love. Kò ń ṣe ìfẹ́ tí ó jẹ́ wípé nítorí nǹkan tá a fẹ́ jẹ, àbí nítorí nǹkan tá a fẹ́ jẹ́, àbí nítorí nǹkan tá a fẹ́ rí gbà. Kò ń ṣe irú ìfẹ́ báyẹn ni. Ẹ jẹ́ kí a pín fọ́nrán yìí káàkiri tó bá jẹ́ wípé ó ní ìtumọ̀ sí wa. Kí a pín fún àwọn ìwé wa, àwọn ọmọ wa, kí wọ́n lè rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ níbẹ̀. Ìfẹ́ minúminú, ìfẹ́ agape love, irú ìfẹ́ tí Ọlọ́run ní fún wa, irú ìfẹ́ yìí ni Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Ká má sọ pé Haúsá nìyẹn, Yíbò ni, kùkùrúkù ni, àgbọ́ èdè ẹ̀, àṣekínní kan. Ẹ má jẹ́ irú ìfẹ́ báyẹn. Gbogbo wa ìkankan náà ni wá lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ti fẹ́ wa, ó ti fi àánú gbà wá. Àwa náà ẹ jẹ́ ká fẹ́ ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa. Tí a bá fẹ́ ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa, a ní ṣe nǹkan tó máa mú ìbànújẹ́ bá ọmọlàkejì wa. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ohun tí mo mú wá lénìí nìyẹn. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi, tí a mọ̀ sí ìyá ènìyàn rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Lórí ètò Kò sí Mìmí lénìí. Ìpàdé wa bí orí o. Ó dàbọ̀.